Ẹwà Èdè Yorùbá TV níbi tá a ti ń ka àyọkà olóyin àwọn ìwé lọ́lọ́kan ọ̀jọ̀kan náà láti kà ní àyín àti ka àparí inú tá ń kà lọ́wọ́ yìí àti kà tẹ́lẹ̀ ṣùgbọ́n fún èdè kan tàbí kejì àkókò lórí YouTube báyìí náà látún ní ká dá a padà àti kàjà ló lẹ́rù tá a bá ti parí àparí inú pẹ̀lú ògo Ọlọ́run á ka apá kejì àjà ló lẹ́rù ìyún àgbàlagbà kan Àṣàtẹ́rọ̀gọ̀dì àkọlé tó wà lórí kọkànlá nínú ìwé àparí inú nu Àṣàtẹ́rọ̀gọ̀dì. Ọjọ́ ajé kan báyìí ni ojú ọjọ́ rí ráúráú bóyá òjò fẹ́ rọ̀ ó sì lè yí gbèrékè òfò a sì yóò wò ó kúkú lọ́lọ́dùmarè. Aago 9 àbọ̀ àárọ̀ ti lù ṣùgbọ́n tipátipá lèèyàn fi ń rí ìlà ọwọ́ nínú báńkì àwọn ilẹ̀ sì ní dùgbẹ̀ ní tiẹ̀ kedere ní ilẹ̀ mọ̀ pẹ̀lú iná tí wọ́n tàn lọ́tún lọ́sì àwọn kan ń gbowó àwọn kan ń fowó pamọ́ n tó kọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kọ sẹ́lòmíràn láìsí síwọ́ ọsẹ́ ọwọ́ awọ́ro ó sì dákẹ́ lọ gbárí nínú kulu onígíláàsì tó fi sí ọ́fíìsì bọ́ọ̀dì òdùn bí ìgbẹ́nìgboro ń rì ẹni tá a bá lóde tó ń jó ilé onítàn mọ́tò rìn òkèlè gbígbẹ àti àlàáfíà ó sàn ju ẹran déédéé pẹ̀lú ìjà lọ láìsí sọ gègé ọwọ́ rẹ̀ sílẹ̀ ó káwọ́ gbọ̀nyà ó sì pòṣé tí wọ́n bá sọ pé obìnrin kan lè máa fíhun lápẹ́ báyìí ohun ìbámọ̀sí jiyàn rẹ̀ o kí ọmọkùnrin ó jí ní ìjíníjì orí ẹni kó sì gbé egun eléegun àmúwọ́ Ọlọ́run lèyí ni àbáyànmọ́ àfọwọ́fà ni àbí àránsí ẹ̀fún ni àbí èdì abilu ni àbí àṣàsí òpó èèyàn ṣe lè fẹ́ dàrú látàárọ̀ ọjọ́ báyìí ìwòye àná ni Kọ́ńfọ́ lẹ tẹlifíṣàn mọ́lẹ̀ nítorí ọ̀rọ̀ tí ò tó náà gún bóun bá sì ní kóun ó fi bóun ṣe jẹ́ hàn án Ṣẹ́gun á ní rárá alọ́rọ̀ obìnrin ò tó làágùn lé lórí sí ọ irú kan ò tí irú kan ó àní ká pa ọwọ́ pọ̀ ká bó lè wí ẹni ibi tó lóun fi ń sí ni òṣùwọ̀n. láìsí fa ìtìmọ́nú omi rí sọ̀tún sósì ọjọ́ kàndínlọ́gbọ̀n tí Kọ́ńfọ́ bá jàjà sí oúnjẹ nínú ilé ẹrẹbẹrin lọ́jọ́ kan ló ń bí pé só máa mọ̀ọ́mọ̀ gbéyẹ̀ pẹ́ kaná tí yóò wá fi ráìsì díẹ̀ ta lójú ni ọjọ́ náà ni Kọ́ńfọ́ ba rédíò alágbèéká òun jẹ́ níbi tó ti fẹ́ sọ lù ú láyà láìsí rẹ́rìn ìyàngì Kọ́ńfọ́ ò sì mọ òun ni o kò fi ṣe ká ẹni tí òun mọba ní fọba ṣeré èsìn jẹlẹ́gbò rẹ o tẹ́lẹ́gbò bá ń jẹ èsìn ẹ mọ́ sọ̀rọ̀ o ní ìjẹjẹ òde yìí ló ń lọ sọ́dọ̀ àwọn àna òun wọ́n sọ̀rọ̀ lọ bí ilẹ̀ bí ẹni ńgbà tó wọ́n káàdì ọ̀rọ̀ òun kọrin sínú pé ẹ̀yin tẹ́ ẹ má já wá ẹ̀yà má já yín so ẹ̀yin tẹ́ ẹ mú wèrè wá ẹ̀ mọ́kùn rẹ̀ dání tálẹ́sìn bá gbè bí kò sí légbò wọ́n ní kó wọ́n mọ̀ faradà ọmọdé ló ń ṣe Kọ́ńfọ́ láìsí tún rẹ́rìn ìyàngì ọmọdé a máa fọ́ni lójú ọmọdé wa ní Kọ́ńfọ́ ni àbí kọ́lọ́ngọ́ mọ̀ fúnni lọ́mọ pọ̀ bí ọ̀sán bọ́ ó ti wá tó bí oníjà ládárin mọ́ra wọn lẹ́nu àsìkò dé tí wọ́n mọ̀ wípé tíṣà gbẹ̀dẹ̀ bí orin Ṣàngó lọ́rin ni ṣebí kò tí ì pé oṣù kan rẹ̀ ní ìsinyìí tí ariwo fatafata kan ń de etí gbọ́ láìsí láti inú gbọ̀ngàn báńkì níwájú ó dàbí ẹni pé àwọn kan ń ṣe gbólóhùn aṣọ tí wọ́n ń tàpóró gan síra wọn ní tèmi o ìfọwọ́síwé yìí ọ̀jọ́ra wọn tó bẹ́ẹ̀ bá sáyìn lẹ́ẹ̀mẹwàá bákan náà ló sì yẹ kí mẹ́wẹ̀ẹ̀wá ó rí ẹ̀yin náà wo méjèèjì síra wọn àrùn ojú kókó ni kì í ṣe ti mú bàbá ọ̀bá yèyé tán mi ò lè sanwó èyí o agbébẹ̀ ajẹ́ni tá a ti mọ̀ dójúdojú ọjọ́ òwúlẹ̀ tó ń bá wa dòwò pọ̀ ná. ṣé ohun tó wá ń fi yé mi báyìí ni pé mo wá jí owó ara mi àbí ṣé kìí ṣe pé o mẹ́mu olúfọ́nṣá ẹnìkan bá wọn dá sí ọ̀rọ̀ ọ̀hún lára àwọn òṣìṣẹ́ báńkì nbí alàgàtà bá wà a kì í jàjàkú akátá ó ṣe kúkú mú màdàm wọlé lọ bá supervisor kó bá yanjú rẹ̀ inú bí láìsí èwo ni wàhálà tí wọ́n tún kó bọ̀ wá bò ń yí ọ̀ràn tó máa ń ṣe pọ̀ ọ̀sọ̀rá o tẹni kí kálukú ṣòwò tiẹ̀ lọ́tọ̀ kọ́mọ iye rẹ̀ tí yóò jẹ o oko etílé tó ń tẹgbin àdàpọ̀ owó tó ń tìyà ń gbọ́ bẹ̀bẹ̀ kú ẹ̀bẹ̀ ńbẹ̀ ló ń bọ̀ mo kò pẹ̀kí mo yà á bàrá olúwa rẹ̀ ríbi kan yà á sí ni ìṣú ẹni kì í ṣẹlòmíràn kò pẹ́ rárá tí wọ́n fi kó rẹ̀ dé kàṣíà wọn múráìnà adára níjọ
àti obìnrin tó ń ké fatafata lẹ́ẹ̀kan. Múráìnà ti ta pẹrẹpẹ síwájú. Ẹ jọ̀ọ́ sà, màdámù yìí ló fẹ́ láìsí yanu pọ̀ngàlà. Ọkọ̀ hà, omi mọ̀ lè yan o. Kò síbi téèyàn ò ti lè sàn pàdé o. Ó múrin sẹ́nu. Fèyísayọ̀ ọmọ Láìdé àgìlìntì ló mú. Okùn tẹ́ẹ̀dẹ́ fàpárò àgìlìntì ló mú. Fèyí náà kígbe fò sírín ọ̀wá. Wọ́n dì mọ́ra wọn gbàgì. Wọ́n wà mọ́ra wọn pàpàǹkókó. Ngbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jètè ara wọn ní kásíà bá yá wá bí gbà. Kò pé ìṣẹ́jú méjì sígbà náà tó tún fi dé pẹ̀lú owó màdámù. Ó fi ọwọ́ méjèèjì kó lé lọ́wọ́ tọ̀wọ̀tọ̀wọ̀ ó tẹríba. Ó sì padà sáàyè rẹ̀. Ẹjọ́ bẹ̀rẹ̀ láàrin Fèyí àti Láìsí. Bá a bá rọ́lọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ ládàá. Bá a ríra ẹni tó rọ́jọ́ méjì mẹ́ta. Ẹkú àti làákìra ẹni. Wọ́n rojọ́, wọ́n tojọ́, wọ́n ṣẹjọ́, wọ́n wéjọ́, àpàtàǹpótó, àpótóǹpàtà, fínrìn, àlàyé, àwíyé, àsọdùn, àsọjásán, àròjàre, ẹjọ́ wẹ́rẹ́wẹ́, ọ̀rọ̀ hùrùhùn. Musa ti jáde NC o. Bàbá ò sì gbà kí n fi ṣiṣẹ́ o. Ni mo fi di ẹni tó ń taṣọ ní Ìdúmọ̀tà àti Gbági o. Àyà Láìsí ń sọ kì. Ńgbà tó fẹ́ béèrè ìbéèrè tó kù lọ́kàn rẹ̀. Ọlọ́run má mà jò rí bẹ́ẹ̀ o. Àwọn baálé wa ń kọ́, wọ́n wà. Àwọn ìyàwó onínà ń kọ́ o. Àbó ò tí ì má rì ni ẹ̀. Mo ti máa bí aláìmọ̀ ìwọ yìí yàdíṣá. Lẹ́nu gbàwo sígbàwo ó ga o. Èmi ò tí ì má rí o. Níwọ̀ tára rẹ̀ ń dán bíi kọlọ́njẹ́ àyí. Tèmi ní ẹnìkan ti ń lala fèsò. Ọlá Ọlọ́run ni. Ní ti mí má rì ẹjọ́ ẹ̀mí náà kọ. Ẹni tá à ń tọ́jú oúnjẹ ọ̀hún dè lólóhùn ti yó dọ́rùn yìí. Ta wá lo nítọ̀hún. Kò lójú ni. Níwọ̀ tó ń dánìyàn lọ́rùn yìí. Àjàlá ta ń nà ọ́. Ó ní ẹ̀yìn náà kọ́ òun. Jésù ní ẹnìkan yóò fi mí hàn láàrin yín. Júdásì ní bí èmi bí. Jésù sì dáhùn pé bí rẹ ni. Ó mà dàbí ẹni pé ìwọ wímọ̀ ni Jésù sọ. Ìyá ọ̀dà lóhùn sì lọ́ mọ́ ọ lójú. Láìsí ló tún bá ọ̀rọ̀ rẹ̀ lọ. Ṣùgbọ́n tí ọkàn rẹ bá sì fẹ́ mi o. Kò sí ṣòro kan bó ṣe wù kó mọ̀. Mi ò kéré obìnrin méjì. Olóbìnrin kan ò tiẹ̀ pagbo ojó. Èèyàn mẹ́ta ò sì lè dúró ní méjì. Máa kó bọ̀ jàre. Kárìn kápọ̀. Iyẹni láyé tèmi kọ́. Ọwọ́ òsì la fi tàka òsì dànù. Òun náà la fi ta torí borókó. Ilé olórogún tí n ò fọ́ lójú. Ó wù mí láti fẹ́ ẹ lóòótọ́. Àmọ́ a kì í roko lóko ogún. Káwá mọ̀ọ́mọ̀ gbìn pàṣẹ. N ò lè ṣe o. N ò tó bẹ́ẹ̀. Mọ̀ ṣe o. Mo sì ti ń rò pé ọ̀dọ̀ rẹ làdúrà mi ó ti gbà. Èyí ti rí mi ìbáwo. Kò bímọ fún ọ ni. Wọ́n á máa rọ́mọ lẹ́yìn ejò. Ó dá báyìí sì tún ni. Mi ò sí níbi wọ́n ti ń tún yìgì o. Ṣùgbọ́n tí o bá rọ́gbẹ́ ìdá sí i. Tó orí ta rí dà síta. Èmi lè wo tàtẹ̀yìnwá kí nbí wọn náà ni n bá fi lè dà síta. Àfi fótí. Bẹ́ẹ̀ ní í dùn. Bó bá sì wá rí bẹ́ẹ̀. Ìwọ ò mọ̀ pé ẹni àná. Dandan ni kára ó ta. Ẹni ara kan ní jíjó awo. Ìyẹn gan tó bá yajú ẹ̀ sílẹ̀ títà lùbọ́ fi kó sí o. Wò ó Fèyí. Ogun ni. Bó bá sì nífẹ̀ẹ́ mi jájọ jà á. Kí láǹfààní orógbó. Ọmọ pa òbí ọsàn já. Kò yé kọ̀ pa kò sì lọ́rọ̀ rí lẹ́nu. Wọ́n kó ọ nífà wọ́n gbà ó lóbìnrin. Wọ́n tún wá fipá di atari mẹ́ta àtóbí àbàtà mẹ́fà ránṣẹ́ sí ọ. Pé bọ́yá èròjà tó lè fi sàsáwọn ni ò tí ì pé ìwọ níjà ò tí ì yá. Bí yọ̀bà tún yá ń kọ́. Ká sì tún máa ro tàdábí o. Àdábí dà ó jẹ́ pé o. Òun lè máa sọ pé nígbà tó jó ń pọ́ngún àwòdì bára o láéláé. Àfi tó bá fẹ́ waná Ọlọ́run mọ́ra lókù. Mo ti dẹni ara mi kí n tó gán ní rẹ̀. Àbí kó sì tún máa yajú lé aláwo kiri o. Kéèyàn má ràn mí lọ́rùn ọ̀sán gangan o. Mi nìkan nìyá mi bí o. Ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ní ó fi nà. Kò tiẹ̀ lè tó tiẹ̀ tó bẹ́ẹ̀. Yóò jọsẹ ni àbí yóò fi wẹ̀. A jẹ́ pé ká dán wò ńgbà náà. Dán wò ló bí ya ọ̀kẹ́rẹ́. Eré ni àwàdà ni. Láìsí di oníyàwó méjì ní rọ̀gbàrọ̀gbà. Ìtàn tí sọ náà lọ sọ. Kò sí ìyá mọ́. Kò sí bàbá mọ́. Ọmọ òrukàn lòun. Ọlọ́run ní wo ọmọ òkú ọ̀run. Òòṣà òkè ní wo ọmọ òrukàn. Màálù tí ò ní rù. Ọlọ́run ló ń bá a lé ṣinṣin. Ńgbà wo nkùkù bàbá sásùn. Kí wọ́n gba òun bí òun ṣe rí nǹkan kan.
fèyí wọlé tọ Kọ́ńfọ́ àfi bí ìgbà tájá bá wọlé tọ ẹkùn tàbí tẹ́jọ́ bá wọ ìsà kan. ẹni tó bá ní òwú ọ̀tẹ́rù ìwọ̀nba tó fẹ́ fi taná ló mú. onílé ní òun aró gangan àlejò lòun agùnmọ́tẹ̀. ọjọ́ tí fèyí dé ṣe ni Kọ́ńfọ́ ń wò ó bí ẹni pé Ọlọ́run kọ́ ló ṣẹ̀dá rẹ̀. ṣe ló ń wò ó tìkàtẹ́gbin tó ń da ilẹ̀ fìfó kọjá kiri bí ẹni pé ọkọ rẹ̀ ò tiẹ̀ fi tiẹ̀ tó tẹ́lẹ̀ kó tó mọ́bìnrin wọlé. bẹ́ẹ̀ ó sì gbọ́ kọ̀ọ̀kan fèsì jó pé ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni lọ. ńgbà tí tọkọ-tìyàwó náà sì ti rí i pé ẹni àwọn ọ̀fẹ́ gbà lẹ́rọ̀ ni wọ́n bá a kẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà. lójú ara rẹ̀ ni wọ́n ṣe ń fọ̀rọ̀ rẹ̀ pa mìídìn tí wọ́n fi ń ṣe awẹ́wà. bí wọn ò sì rí ní ìjókòó wọn ò ní bẹ̀rẹ̀ sí àrími òun fọ́rífọ́rí. Ṣẹ́gun pe ẹ̀gbọ́n rẹ̀ sí yàrá. Ó pa ilẹ̀kùn dé ó wá dọ̀bálẹ̀ gbalaja síwájú rẹ̀. ṣé ẹ mọ̀ pé bí mo ṣe ṣe gẹ́lẹ́ níwájú yín nìyí kó tó di pé ẹ fẹ́ fèyí tí mo sọ pé ẹ ò gbọ́dọ̀ fẹ́. ṣé ẹ mọ̀ pé ẹ̀yìn etí yín ni gbogbo ohun tí mo sọ bọ́ sí. tinú yín lẹ sí. ẹ kókó mọ̀ pé kì í ṣe pé n ò fẹ́ràn fèyí àmọ́ ọ̀rọ̀ tó ti ní kọ́nu ń kọ́wọ́ lọ́fà. òòṣà òkè jẹ́ ń pé méje obìnrin ò dénú. ilé olórogún a máa ṣe léere. bádìẹ bá sì wá bà lókùn aró ò ní rókun kò ní rádìẹ. ṣùgbọ́n nígbà tọ́rọ̀ sì ti rí bó ṣe rí yìí lóun ó rí yìí àtúnṣe díẹ̀ sì wà o. bí kókó bá ń fẹ́ ní lẹ́fẹ̀ẹ́ a kì í jorí ìmọ̀dò. ẹ fi ọwọ́ síbi tọ́wọ́ gbé ipò lẹ́rù ẹ má jẹ́ kó níyanjú ọba tí yín jẹ́. ipa gbogbo ohun èdèwèdè tẹ́yìn àti fèyí ń ṣe yìí bí Kọ́ńfọ́ bá ti wà níbẹ̀ ẹ pátì. ilé ẹni láti jèkúté onídodo láìsí gbé Ṣẹ́gun dìde lórí ìdọ̀bálẹ̀. ṣe ilé mi wá kọ́ ni mo wà ní. ọ̀dà bísọ ẹni bá ta àfọwọ́bòjẹ ni. síbẹ̀ ní yàrá òun náà sì ní tẹ́ ẹ bá jọ wọlé tán ǹtẹ́ ẹ bá rí ẹ máa fira yín rọ. mò ń wí tó o obìnrin ọmọ lára gba nǹkan sí o. ẹ gbọ́ tí wọ́n ní wọn ò ní gògóńgò àfọ̀rọ̀ sí ṣé ìtumọ̀ rẹ̀ wá nìyẹn tèmi ni mo ti wí ń o. kí Ọlọ́run bá mi lọ́rẹ̀ mi yín o. kẹ́mi yín ó gùn gbọ́ ọ̀rọ̀ bí okùn kànga. kí gbogbo yín ó rí mọ́ fa mi. ọ̀rọ̀ gidi ni ẹ máa fi ṣàwàdà. ẹ̀yin ọmọ pé Kọ́ńfọ́ ò ní kọ orin re kìyín ni ṣùgbọ́n ẹ̀yin kì yóò kú bí kò ṣe yíyè. Kọ́ńfọ́ já fìrìjàngbọ̀n wọlé bíi wèrè. ọ̀rẹ́ rìn akọ ẹ̀rín ìyàngì níta ni. lẹ́ni tó ti kú tí wọn ò tí ì gbé sin ẹ kó là kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọlà. ẹ kúrò ní dìdò rí ọmọdé lásán ni. aṣọ èyí ọ̀bọ ọmọye mọ́ ọmọye ti rìn òwò ọjà. bẹ́ẹ̀ ní í dùn ẹnìkan ní ìsàsì ẹnìkan ní sunrun ọkọ ìsàsì ọ̀ǹdà lóru léjèrè òde. ìwọ tó ti lọ tán tó tí ì mọ̀ ní tèmi o èmi ò ní kú ikú kíkú kan bí ò ṣe yíyè tìrẹ wá ní ń ọmọ o. mo bá jáde wọ́ọ́rọ́wọ́ a jẹ́ pé orí rẹ̀ fẹ́ ọ. àmọ́ tó bá sọ ara rẹ̀ di Akíntọ́lá takú Akíntọ́lá ta pampa a jẹ́ pé ṣe ló kù lá tó kù kàn tó sì kú bòbó àwòdì. ẹ̀yin méjèèjì ṣe wá ń ṣe yan bí ọkà báyìí ẹ ṣe wá ń sọ̀rọ̀ bí èwe báyìí ẹ fi ilẹ̀. èmi ni wọn kọ́ wèrè lọ́gbọ́n ẹnìkan ní ìsàsì ó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan mo sì ní ìsàsì ọ̀hún dà à ń rọ́jú jẹ̀kọ́ ọ̀bùn ìwọ sì wá gbàgbé pé aṣàtẹ́rọ̀ gọ̀dì ló dọ́kọ̀ dúró dọ́lọ́ ṣínṣín lóòótọ́ ọ̀fọ́n sì ti tọ̀ sí gbàgìrì kó ní kálukú kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́wọ́ gàngànṣú ìdìdà rẹ̀ bó ṣe gbọ́n tó bẹ́ẹ̀ ló gọ̀ tó ṣebí ṣe yáwó ní yáfà ìsókè gbẹ́kún ló lóko bí pàkúté ni yẹ̀yẹ́ náà tù yẹ̀yẹ́ ẹ̀ṣẹ́ àgbàdo ẹ̀rùn. báyìí ńlá parí orí 11 àparí iná látọwọ́ Kọ́lá Òní. orí 12 tí í ṣe orí tọ́kẹ́yìn náà láti tẹ̀ síwájú láìpẹ́ jọjọ. ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí àtàwọn chánẹ́ẹ̀lì àkàndá ọ̀rọ̀ tó tún kù. kù sẹ́ni mo rí iṣẹ́ yá gbogbo akitiyan wọ̀nyí fún ìgbádùn tiyín náà ni o fún ìgbádùn tiyín ni o. tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ bá mi sọ àbẹ́ fẹ́ polówó àwọn ọjà yín lórí àwọn ètò mi lọ́lọ́kan ọjọ́ kan ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp. pàápàá jùlọ tó bá sì wá wù yín láti kún wa lọ́wọ́ lórí èdè àti àṣà Yorùbá ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1
937 969 0257. Èdè àti àṣà Yorùbá yóò mọ tẹ̀síwájú ni, kò ní wọmi, bẹ́ẹ̀ ni ò ní parun. Lójú ẹ̀mí tèmi, àjò wa ṣe o.